látọ̀rọ̀ ìgbìmọ̀ ayédègbòǹjọ aládé ìrìnàṣẹ́dé sójú òyìn láti lè ṣe NT Ìjẹ̀bú Òde Ayọ̀mídé Kúnkúnbi orúkọ oníròyìn ẹgbẹ́ òròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àbẹ̀wò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe lọ sí orílẹ̀-èdè Turkey láìpẹ́ nírètí wà pé yóò mú àǹfààní tó pọ̀ bá ìjọba àti ẹ̀ka aládàáni pàápàá jùlọ nínú ẹ̀ka ṣíṣe ohun èlò, ẹ̀ka ètò ààbò, ẹ̀ka iṣẹ́ àgbẹ̀, ẹ̀ka amáyédẹrùn àti ẹ̀ka ètò ẹ̀kọ́. Àwọn àlejò tó farahàn lórí ètò Good Morning Nigeria gbà pé àwọn àdéhùn tí wọ́n fọwọ́ sí yóò mú ìlànà tó lágbára fún ọrọ̀ ajé, ìmúlò ìlànà àti ìbáṣepọ̀ láàrin àwọn ilé-iṣẹ́ tí ó tún sí àǹfààní sílẹ̀ fún àwọn olùdókòwò láti òkè òkun àti ìgbékalẹ̀ ìmọ̀-ẹ̀rọ. Thomas Ògbẹ̀tẹ̀rẹ̀ ló jábọ̀ ìròyìn. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ni wọ́n ti dírẹ̀bẹ̀ sí láti fagilé ìdálọ́wọ́kọ tí ó fi sórí ètò ìyan Àwùjalẹ̀ tuntun tí ó sì tún fún àwọn afọbajẹ láàyè láti ṣe ojúṣe àṣà àti ìbílẹ̀. Ọ̀kan lára àwọn olùdíje sí ìtẹ́ Àwùjalẹ̀ amòfin àgbà ọmọọba Adébọ̀wálé Olùfẹ́kọ̀ ló ṣàfihàn èyí níbi àpéjọ kan tó wáyé ní Ìjẹ̀bú Òde. Ó ṣàpèjúwe yíyan Àwùjalẹ̀ tuntun jẹ́ àgbájọwọ́ àti àjùmọ̀ṣe gbogbo tí kò sì yẹ ká fi lé àwọn ènìyàn kan lọ́wọ́. Blessing Adégbà kúṣẹ̀ síbi àpéjọ náà tí ó wáyé ní gbọ̀ngàn Ọ̀túnba tó wá ṣe ní Ìjẹ̀bú Òde. Ẹgbọ́ròyìn náà síwájú sí i. Àpéjọ náà ní láti jíròrò lórí ọ̀rọ̀ ìyànsípò Àwùjalẹ̀ tuntun tí ọ̀kan lára àwọn olùdíje sí ipò náà ọmọọba amòfin Adébọ̀wálé Olúfẹ́kọ̀ ṣe agbátẹrù rẹ̀. Ni ó kó àwọn ọmọọba ọkùnrin àti ọmọọba obìnrin ìdílé ọba Fọṣẹ̀gbọwà, àwọn àgbàlagbà àti àwọn ọmọ ìdílé ọba náà jọ. Nígbà tó ń gbẹnu àwọn olùdíje yòókù sọ̀rọ̀, ẹni tó sì tò àpéjọ náà ọmọọba amòfin Adébọ̀wálé Olúfẹ́kọ̀ dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún, àwọn olórí ẹbí ìdílé ọba Fọṣẹ̀gbọwà àti àwọn afọbajẹ fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí yíyan Àwùjalẹ̀ tuntun. Lára àwọn tó tún sọ̀rọ̀ níbi àpéjọ náà ni àti rí ọmọọba Adéwálé Ọmọ́táyọ̀ àti ọmọọba Adéwálé Adéṣọlá tí wọ́n bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn kí wọ́n gbéṣẹ̀ kúrò lórí òfin tí wọ́n fi de ìyànsípò Àwùjalẹ̀ tuntun. Ní ìmòye àwọn ọ̀dọ́, wàhálà ẹni tó fúnyàn lówó àtẹni tó fúnyàn lọ́kọ̀, wàhálà tàwọn ènìyàn ni. Kí wọ́n fún àwọn afọbajẹ ní ààyè abẹ́ni, kí wọ́n dẹ̀ kọ́ gbéṣẹ̀ kúrò lórí embargo tó ń ṣe lórí pé kí wọ́n má ti yàn mọ̀yè fún àwọn afọbajẹ, wọ́n gbé embargo kúrò lórí ẹ̀. Torí pé ìlú tí ó bá wà tí ò bá sólórí ń bẹ̀, ìlú yẹn máa pẹ́ nínú ìyà, ìṣẹ́ àti òṣì ni. Kò ń wá kí Ìjẹ̀bú Òde kan wà nínú ìyà, ìṣẹ́ àti òṣì. Ọmọọba Olúfẹ́kọ̀ tún sọ síwájú pé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ìlànà tó jẹ nípa yíyan Àwùjalẹ̀ tuntun. Ó tún tẹnu mọ́ pé ó ṣe pàtàkì kí àwọn olùdíje náà kópa tó jọjú láti jẹ́ kí àlàáfíà, ìṣọ̀kan àti ìdàgbàsókè bá Ìjẹ̀bú Òde àti gbogbo ilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀. Láti iléeṣẹ́ NT Ìjẹ̀bú Òde, Blessing Adéwuyì ló ṣàtúpalẹ̀ ìròyìn. Àwọn agbègbè 6 nínú agbègbè 8 ní Àgọ́-Ìwòye ti dírẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún àti àwọn tó wà nígbọ̀nà àṣẹ láti dá sí bí wọ́n ṣe ń fipá gbalẹ̀ ní àwọn agbègbè náà. Àwọn olùgbé agbègbè ní àsìkò tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn alálàáfíà ní Àgọ́-Ìwòye ní ọjọ́ ìsinmi wọ́n rọ Èbúmawẹ̀ ti Àgọ́-Ìwòye Ọba Abdulrasaq Adénúgbà pé kó dá àwọn ilẹ̀ oko wọn padà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàpèjúwe rẹ̀. Anthony Ngannou jábọ̀ròyìn pé àwọn olùgbé náà kìlọ̀ pé tí kò bá sí ìgbésẹ̀ kankan ó lè da omi àlàáfíà ìlú náà rú. Ẹgbọ́ròyìn náà síwájú sí i. Àwọn olùgbé agbègbè mẹ́fẹ̀ẹ̀fà tí ajagunbalẹ̀ ti gba ilẹ̀ wọn ní ọ̀pọ̀ wọn jẹ́ arúgbó àti àgbàlagbà ni wọ́n péjọ sí oríta òpópónà olópó 4 ní Àgọ́-Ìwòye láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí pàtàkì ìpéjọ wọn kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí fẹ̀hónú hàn. Ní kúkúrú àkọjú agbègbè àfẹgbẹ́ ẹ̀sùn wọ́n pé bá mẹ́ta láti èèwọ̀ èèlọ àkọjú eléwé ẹ̀rọ èèlọ wọ́n pè èèlọ bígbà mẹ́ta ṣàkóso ìṣòro kò ń bẹ́ẹ̀ máa ṣe tuntun rẹ ní ìyẹ̀gbọ́n rẹ lè máa fà wàhálà lọ́rùn wọn yìí tó fẹ́ lọ sóhun tù. a bẹ̀rẹ̀ pé táàbà dé pálásì ọ̀rọ̀ lè yanjú tó yé yìí àwọn ọmọ mi wà lójú mi ń dùn àwọn ọmọ mi ní ṣèbọ́ bá ní kì í ṣe pé ó gbé náà rù má mi ẹ̀ lè ṣù ṣèbọ́ mọ́ balẹ̀ yìí náà. Àwọn olùfẹ̀hónúhàn náà ni àwọn òṣìṣẹ́ aláàbò kó wọ́rin tẹ̀lé káàkiri àwọn òpópónà tó ṣe kókó ní Àgọ́-Ìwòye pẹ̀lú ìwé àkọlé lóríṣiríṣi tí wọ́n sì lo ẹ̀rọ gbohùn láti fi ẹ̀dùn ọkàn wọn hàn. Àwọn olùfẹ̀hónúhàn náà fi ẹ̀sùn kan Èbúmawẹ̀ ti Àgọ́-Ìwòye Ọba Abdulrasaq Adénúgbà pé ó fi ọ̀nà ìrú gba ogunlọ́gọ̀ sáré ilẹ̀ oko tó jẹ́ ti àjogúnbá baba ńlá wọn. Wọ́n tún ṣàlàyé oríṣi ìgbésẹ̀ tí wọ́n gbé láti ọdún 6 sẹ́yìn tí ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀. Lójú náà ti dá àlàáfíà padà àti láti yanjú èdè-àìyedè náà, àwọn aṣojú agbègbè ọ̀hún mú oríṣiríṣi ìmọ̀ràn wá. Wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn láti tètè gbégbésẹ̀ tó yá kánkán tí ó dẹ́kun Èbúmawẹ̀ lórí jíjà ilẹ̀ gbà.
àwọn ọmọ bíbí ìlú náà tí wọ́n fẹ̀hónú hàn wá jẹ́jẹ́ láti rí i pé wọ́n bá ọ̀rọ̀ yìí dé ibi tó lápẹẹrẹ nípasẹ̀ lílo ìlànà òfin. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Blessing Adéwuyì ló ṣàtúpalẹ̀ ìròyìn. Olùdarí àgbà fún àjọ àgùnbánirọ̀ ọ̀gágun Ọlákúnlé Olúṣèyẹ Nafiu sọ pé ètò ìtọ́nisọ́nà sì jẹ́ pàtàkì nínú ìdàgbàsókè ìṣọ̀kan orílẹ̀-èdè àti ìfọkànsìn láàrin àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Olùdarí sọ ìdí mímọ̀ nígbà tí ó ń ṣe àbẹ̀wò sí ibùdó àgùnbánirọ̀ tó wà ní ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Fẹ́mi Afáriogun ló jábọ̀ ìròyìn. Àjọ olómìnira elétò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ ìyípo ẹ̀rọ ìforúkọsílẹ̀ káàkiri gbogbo àwọn ẹkùn ìdìbò ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí apá kan nínú ètò ìforúkọsílẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Àjọ olómìnira ètò ìdìbò sọ pé ètò náà tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Ajé ọjọ́ kejì oṣù kejì ọdún 2026. Ètò náà yóò gba 40 ọjọ́ láti ṣe ìmúṣẹ ìforúkọsílẹ̀ fún àwọn aráàlú tó kúnjú òṣùwọ̀n àti láti mú ìforúkọsílẹ̀ náà súnmọ́ àwọn aráàlú ní gbogbo ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ náà. Lábẹ́ ètò yìí, ẹ̀rọ ìforúkọsílẹ̀ yóò lọ káàkiri ẹkùn ìdìbò ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan kí àwọn aráàlú lè fi orúkọ sílẹ̀ fún káàdì ìdìbò alálòpẹ́ pẹ̀lú ìrọ̀rùn. Ìròyìn wa fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé Ògúnkànbí oníròyìn títí di ọ̀la ó dàárọ̀.